Ẹran òréré ilédè ọmọ yẹ̀lúyẹ̀lú. Bá àfin bá wọjà gbogbo ayé ni wọ́n mọ̀ pé òòṣà ńlá dé. Wọ́n kì í wọ́n rẹ̀ kì í tán lé aláró, wọ́n wé wọ́n sọ òní tán lọ́nà ọmọ Ayọ̀délé láyé. Àkànbí mo fẹ́ sáré dálẹ̀ di Ọ̀yọ́. Nílé ọmọ ajowú yọkọ lẹ́nu ọmọ àbìkùtọ̀ ọ̀tọ̀ lẹ́yìn. Pàdùkú bìsòdù. Níbi tí wọ́n ti ní kó lówó gbowó kí wọ́n fà á dátọwọ́ ẹ̀ sílẹ̀. Ọ̀yọ́ ló ní ká nìka sápá, ìran bàbá wọn ló ní ká gbẹ́sẹ̀ kó yẹ èèyàn. Òkú Àlàkẹ́ ni wọ́n kì wọ́n ọmọ Fògbóràlú. Bọ́ ọ̀bá mẹ́rin ọ̀gbówẹ̀rin ni. Ọ̀yọ́ ló ní ká nìka sápá, ló ní ká gbẹ́sẹ̀ kó yẹ èèyàn. Àwọn ni wọ́n kì ní títiri méje ni wọ́n ń kọmọ olúkú ewu. Ilá tiri ilá kó. Ìkan tiri kan wẹ̀wù ẹ̀jẹ̀, ìkó òkókó tiri ó pékú, ìwọ̀ tiri ó pẹja, ọkà bàbá tiri tolóko, èjì ọ̀bọ̀rọ̀ ilé Ọ̀yọ́, ó ní bọ́mọdé ọ̀bá bá gbàjẹun, títiri ni kó tiri, òkè ni kó tiri kó mọ̀mọ̀ wó mọ́ kó ṣe tọmọ ẹ̀ ní kúdẹ̀kù. Àyọ̀sẹ̀ tó kọjá yìí ló ṣe ṣẹ̀ríà lọ, ò ṣe ṣẹ̀ríà lọ. Wọ́n ní wọ́n fẹ́ gbé dúró sí Ọ̀yọ́. Àkọ́kọ́ bírù kan bí wọ́n bá ṣẹlẹ̀. Àkọ́kọ́ worú society tá a wà. Wípé ta ní pàṣẹ ń bẹ̀. Ṣé Emir ni àbí Sultan? Bó o lẹ̀ sí ṣe gbilẹ̀ ń bẹ̀ sí. Bàbá la fẹ́ gbé ṣẹ̀ríà kalẹ̀ lálẹ́ di Ọ̀yọ́. Bí ọ̀nà wípé a fẹ́ láǹfààní, a fẹ́ implement ohun tí wọ́n ń pè ní pé nǹkan ẹyọ kan náà ni ká máa ṣe. Ṣẹ̀ríà lọ wọ́n lò ó láàrin àwọn tí wọ́n bá jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí tí wọ́n ń tẹ̀lé súnà. Kí ni wọ́n pè súnà? Gbogbo ohun tánàbí ṣe lójú ayé rẹ̀ àbí ohun tó pè wá tó pa wá láṣẹ láti ṣe. Àmọ́ àwùjọ tá a wà aláwọ̀ tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe tá a lè pè ní babaláwo wọ́n rán yín. A sì láǹfààní aláwọ̀ tí wọ́n ń pè ní Mùsùlùmí tí wọ́n gbà fún ànábì tí wọ́n sì gbà fọ́lọ̀. A sì láwọn tí wọ́n tẹ̀lé Kìrìsìtẹ́nì táwọn náà gbà fún Jésù ọmọ Násárẹ́tì. Àmọ́ kí wá ní impact ṣẹ̀ríà lọ tá a fẹ́ gbé sí orí ìfun Yorùbá, nítorí tá a bá láǹfààní tá a bá ń ka orírun Yorùbá tá a bá mú Ifẹ̀ Ọ̀yọ́ ló kù. Àwọn tó wá fẹ́ gbé nǹkan yìí kalẹ̀, kí ló dé tí wọ́n kọ́kọ́ dá kalẹ̀ nílé bàbá wọn? Ẹ má gbàgbé tí wọ́n bá ṣe ṣẹ̀ríà lọ, ẹni tó bá bú ànábì nínú òfin ṣẹ̀ríà ní pé kí wọ́n lẹ̀ ló kù pa o. Ṣáwa tá a fẹ́ dá ṣẹ̀ríà lọ lẹ̀, ṣáà ti mọ̀ pé àní bú Ṣàngó mọ́, ṣáà ti gbà pé àní bú Ọya mọ́, ṣáà nípa àwọn kan lẹ́lẹ́bọ, ṣáà nípa àwọn kan láláṣìṣe. Nítorí tẹ́ ẹ bá ti pè wọ́n lẹ́lẹ́bọ, tẹ́ ẹ pè wọ́n láláṣìṣe, àwọn náà láǹfààní wọ́n bú ànábì o. Ṣé bí wọ́n bá wá bú ànábì, ṣé ṣẹ̀ríà lọ yìí náà lẹ́ẹ̀filẹ̀ wọ́n ló kù pa? Ìbéèrè ní kò fàjà. Ṣé tẹ̀yin bá ti dá ṣẹ̀ríà lọ yẹn lẹ̀, ní bá wọn bú wọn wípé àwọn aláṣìṣe? Nítorí tẹ́ ẹ bá ti pe oníṣẹ̀ṣe láláṣìṣe, àwọn náà sì láǹfààní wọ́n bú ànábì. Ṣé bí wọ́n bá ti wá bú ànábì, wọ́n lẹ̀ wọ́n ló kò pa? Nítorí kéèyàn tó gbófin kan kalẹ̀ yóò wà àwùjọ bí tó wà, wípé ṣó lè ṣẹlẹ̀ ńbẹ̀. Bẹ́ẹ̀ bá ti wá gbé ṣẹ̀ríà lọ kalẹ̀, ṣé káwọn oníṣẹ̀ṣe náà káwọn náà jẹ́ lóòtẹ̀ wípé gbogbo ẹni bá dipò àṣẹ mú
bẹ́ẹ̀ bá ti ń fi kùránì ṣe ṣẹ̀ríà fún wọn káwọn náà sì mọ fi ọkọ́ àti àdá àti ìbọn àti ògún àtàfọ̀ṣẹ àtolúgbòhùn kí wọ́n máa fi búra fún wọn náà bẹ́ẹ̀. nítorí nàìjíríà láwà we have equal rights. ẹ jẹ́ àrò gilẹ̀gilẹ̀. ṣé lábẹ́ ohun tí wọ́n ń pè ṣẹ̀ríà yìí bẹ́yìn bá ti ń lo ṣẹ̀ríà ṣé káwọn oníṣẹ̀ṣe náà gbogbo ẹni bá ti ṣe kan tí ọ̀dà kí wọ́n máa nà lólóńdè kí wọ́n sì máa nà bàtẹ́. ohun tá à ń practice ní nàìjíríà federalism ni British politics là ń practice ó sì kọjá wípé ká gbé ṣẹ̀ríà kalẹ̀ nínú ẹbí wa a ní Christianity nínú ẹbí wa alẹ́ni tó ń ṣe ẹ̀sìn ifá a sì láwọn kan tí wọ́n ṣe nǹkan kan ṣé tá a bá wá gbé ṣẹ̀ríà lọ kalẹ̀ ṣó lè implement lọ́dọ̀ àwọn tó fẹ́ gbé kalẹ̀ gan fúnra wọn àwọn wo ni wọ́n láǹfààní ni wọ́n ṣe ṣìnà jù ṣé ṣẹ̀ríà lọ yìí ṣé yóò múlẹ̀ lọ́dọ̀ oníkálukú wa àti wípé ńlẹ̀ Yorùbá ṣé ìran Yorùbá kan lè lọ gbé òfin ìṣẹ̀ṣe lọ sílẹ̀ Saudi àbí kí wọ́n gbé lọ síbi tí wọ́n pè ní Emirates. Stop doing things with impunity to others' children. làkúndínlẹ̀kún wà ní ẹ̀bí ẹjẹ́ kọ́lọ́yọ̀ ó bọ́yá kóníṣẹ̀ṣẹ̀ ó ṣèjẹ̀jẹ̀ ẹjẹ́ kóníkálùkù ó mọ ṣe tiẹ̀. fẹ̀kàntẹ́lẹ̀ bá dé kóòtù. báíbù àti kùránì ni wọ́n gbà láyè. ṣáwọn oníṣẹ̀ṣe káwọn náà implement wípé ká máa lo àfọ̀ṣẹ ká máa lo olúgbòhùn ká máa lo ọkọ́ ká máa lo ògún fi búra. ẹ̀yin ìjọba wa tẹ́ ẹ bá wá láǹfààní tẹ́ ẹ gbà wọ́n láyè ṣẹ̀ríà lọ mọ̀ pé tí wọn náà bá kówó jẹ owó ìjọba jẹ wọ́n gé ọ lọ́wọ́ ni o. gbogbo ẹ̀yin adarí wa tẹ́ ẹ ń bá yàwó sùn mọ̀ pé ta gbangba ni wọ́n ti ṣe ọ́ blálà. bọ́ọ̀ bá bú ànábì mọ̀ pé wọ́n lẹ̀ olóko pa. ẹrù kẹ́ ẹ tó ṣe ẹrù kẹ́ ẹ tó láǹfààní láti implement ẹ̀. nítorí àwọn àgbà péra wọn pọ̀ wọ́n kọ́lé ọgbọ́n òfin amọ́jọ ẹni tó dálẹ̀ lọ o kẹ́ ẹ tó gbé kalẹ̀ ẹrù ó wò dáadáa. ẹ má gbàgbé ìtàn Deborah tí wọ́n lẹ̀ lóko pa ní Kánò. ẹja láǹfààní ká péra wa sí àkíyèsí ọ̀rọ̀. tá a bá láà fẹ́ dá ṣẹ̀ríà lọ ńlẹ̀ Yorùbá ṣé Ọ̀yọ́ ló yẹ kó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ bẹ̀rẹ̀ ńlọrin bọ́ba tá a bá rí bí wọ́n bá ṣe ńlọrin bọ́ba wo ará yòókù wọn ò nìkan máa mú bọ̀ ìwọ ọmọ lọ́dọ̀ ọba lọ́dọ̀ mufti ẹ̀yin ò ṣe bẹ̀rẹ̀ fúnra yín bẹ̀ kẹ́ ẹ kọ́kọ́ sọ fún ọba wípé kó má lo lẹ̀kẹ̀ mọ́. gbogbo àwọn ọ̀wà tó kù díẹ̀ káàtó kárí ẹni tó kówó òlú jẹ níwò ẹ gé ọwọ́ rẹ̀ ẹ ṣàlàǹfààní ẹni sẹ́nítọ̀ ẹni rẹ́pù ẹni chairman local government ẹ gé ọwọ́ wọn wò gbogbo àwọn tó bá bú ànábì níwò ẹ lẹ̀ wọ́n lóko pa ẹ má tí ì lọ sọ́yọ́ káwá wò ó bóyá ara ó tùlú tára bá ti tùlú àwa wò bóyá gbogbo ará yòókù ó ṣì a kì í fi tipá lé kó tí ò bá lè. There is no compulsion in religion, is a matter of choice. àwa kọ́ ọ̀dọ̀ wa kọ́ ní Islam ti bẹ̀rẹ̀ kí ló dé tó wá le koko bí ojú ẹja lọ́dọ̀ tiwa gbogbo ìlú tí Islam ti gbilẹ̀ ní wàhálà wà Afghanistan Islam gbilẹ̀ ńbẹ̀ wàhálà wà ńbẹ̀ Iraq Islam gbilẹ̀ ńbẹ̀ wàhálà wà ńbẹ̀ ṣó dìgbà tá a bá dá wàhálà lẹ̀ sílẹ̀ Yorùbá láàrin mùsùlùmí síra wọn wàhálà wà láàrin alùsùnà
àtonítọ̀ríkọ̀ ẹ ò gba tara wọn láàrin ilé kéwú síra wọn ò gba tara wọn sẹ́yìn yìí táàrin yóò tí gún lẹ́fẹ́ gbé ṣẹ̀ríà lẹ̀ ṣé ṣẹ̀ríà yìí ṣé gbogbo mùsùlùmí ló ti kọ́kọ́ fọwọ́ sí láàrin ara yín kẹ́ ẹ tó wá fún fẹ̀rẹ̀ tẹ́lẹ̀ lọ àlèdè Ọ̀yọ́ ẹ sì má jẹ́ ntàn yín ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe kinní yìí ẹ́jẹ̀ǹtì ni wọ́n tí ó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ nú wọn ìmí wà ní àlìkàídà nú wọn ìmí ti gba ẹ̀sìn débi pé wọ́n ń gbowó oṣù bí wọ́n bá fi láǹfààní tí wọ́n rí nǹkan yìí gbé kalẹ̀ sọ́yọ́ wọ́n ní tẹ́rítírì ní báwo ni Boko Haram ṣe bẹ̀rẹ̀ ló fi jẹ́ pé gbogbo àwọn afọbajẹ wa kí ló dé tá a fọbajẹ tá a bá lọ́ba lálẹ́ di Ọ̀yọ́ ọba ni ó impose ohun tó fẹ́ ni ó pàṣẹ wípé nǹkan báyìí la fẹ́ lọ́yọ̀ọ́ kí ló dé tá a fẹ́ máa fayé nira wa lára ṣẹ̀ríà lọ bí ti báwo kí láǹfààní ṣẹ̀ríà lọ ṣé gbogbo àwọn adarí ìlú wa tí wọ́n ń kówó jẹ yìí ṣé ṣẹ̀ríà lọ yìí náà yóò ṣiṣẹ́ fún wọn kí wọ́n máa gé wọn lọ́wọ́ gbogbo ẹni bá kówó jẹ kí wọ́n lẹ̀ lókù pa ẹrù owó kẹ́ ẹ tó ṣe o orí kó má ṣe pé egbìnrin ọ̀tẹ̀lẹ̀ fẹ́ dálẹ̀ yìí bẹ́ẹ̀ bá ti ń pàkan nìkan mọ̀ ọ́rú èèyàn mélòó ló kẹsẹ̀ járí wípé lẹ́yìn ìyàwó ilé òun òun òbóbìnrin mi sùn ta ẹrù owó kẹ́ ẹ tó ṣe o nítorí ẹni tó ṣòfin òfin a máa jù lọ gbogbo mufti wo yìí ẹ ṣe bẹ̀rẹ̀ ṣẹ̀ríà lọ yìí níwò kárí bó ti múlẹ̀ níwò kárí bẹ́ẹ̀ tí ń dájú ara yín kárí bẹ́ẹ̀ tí ń pàṣẹ ara yín kárí bẹ́ẹ̀ tí láǹfààní bẹ́ẹ̀ ṣe jọ ń gbégbé sí ayé àlàáfíà láàrin ara yín kẹ́ ẹ tó lọ sílùú onílùú ẹ má sì jẹ́ tàn yín bí wọ́n bá fi gbọ̀yọ́ wọ́n ti gba orí irun tá a mọ̀ sí kápítà Yorùbá nìyẹn nítorí kò lẹ́jà bákan nínú ìlú ìṣẹ̀ṣe tó ṣe pé tá a bá sọ̀tàn gbogbo ìlú tá a bá ti sọ pé wọ́n ṣẹ̀ wá látọ̀yọ́ wọ́n ṣẹ̀ wá láti Ifẹ̀ gbogbo ìlú tí ń bẹ lábẹ́ Yorùbá bí ọba bá Ifẹ̀ tán yóò bọ́yọ̀ tán bí wọ́n bá fi láǹfààní tí wọ́n dá ṣẹ̀ríà kóòtù lẹ̀ sọ́yọ́ kí ló kù ló fi jẹ́ pé gbogbo ẹ̀yin tí wọ́n ń pè ní Afẹ́nifẹ́re OPC Àmọ̀tẹ́kùn àti gbogbo àwọn tá a lè pè ní society Yorùbá kí ni iṣẹ́ wa gan ẹ ṣe Olúyọ̀lé Ìbàdàn kí ni ojúṣe yín fúnra Yorùbá táwọn àjọ Muslim Council kan tí wọ́n fi kóra wọn jọ láti sọ yí pé àwọn fẹ́ dá nǹkan tí wọ́n ń pè ṣẹ̀ríà lọ ṣé wọ́n fẹ́ colonize àwọn yòókù ni there is no proportion kò sí túláàsì a matter of religion lọ́rọ̀ ẹ̀sìn is a matter of choice ohun tó bá wù ọ́ ni ohun tí wọ́n ń pè ní ṣẹ̀ríà law òun lòfin táwọn àwùjọ kan gbélẹ̀ wípé àwọn fẹ́ máa fi ṣe òfin ẹ̀sìn Islam gbogbo ẹni tí ó bá ti wá tẹ̀ láṣẹ yìí ó ní ìjìyà àwọn òwò lòfin yóò wá máa ṣiṣẹ́ lé lórí bí àáfà bá ṣe wá sí tó bá ní àwọn kan wà lójú ọ̀nà dọ̀láàlì kí ni wọ́n ń pè lójú ọ̀nà dọ̀láàlì ojú ọ̀nà àánú tó ní àwọn tí wọ́n ṣe Christianity Jésù ń ṣe ọmọ Ọlọ́run tó sọ wípé àwọn oníṣẹ̀ṣe ojú ọ̀nà àánú ni wọ́n wà wípé Ṣàngó báyìí kàṣá báyìí kàwòdì ṣọ mọ̀ pé o ò lẹ́tọ̀ọ́ láti sọ wípé ànábì kìí ṣèyàn re
bọ́ ọ bá fi bú ànábì nínú ṣẹ̀ríà nínú òfin ṣẹ̀ríà kan sọ ọ́ ló kò pa ni. Ó ti wá di bí wọ́n bá bú ẹ̀sìn rẹ o gbọ́dọ̀ bú ẹ̀sìn tiwọn. Bọ́ ọ bá bú ẹ̀sìn tiwọn tó o bú ànábì nínú òfin ṣẹ̀ríà wọ́n gbọ́dọ̀ lẹ́ ọ́ ló kò pa. Ṣé kò ti wá di slavery? Ẹ̀rọ èmi òjò ìwọ ojú mi Afẹ́nifẹ́re àsìkò dé tá a fẹ́ mọṣẹ́ yín. OPC àsìkò dé tá a fẹ́ mọṣẹ́ yín. Àmọ̀tẹ́kùn àsìkò dé tá a fẹ́ mọṣẹ́ yín. Àwọn àwùjọ ọba Yorùbá àsìkò dé tá a fẹ́ mọṣẹ́ yín. Gbogbo lọ́ba lọ́ba lẹ Yorùbá kí lẹ jọba lé lórí. Kẹ́ ẹ dáàbò bo ìran yín lẹ jọba lé lórí. Kẹ́ ẹ dáàbò bo àwọn ọmọ ìran yín ṣé báwọn baba ńlá yín ti ṣe lẹ́yìn ṣe yìí. Ọ̀ní Ifẹ̀ Ọ̀jájá àìtí lọ́ba lọ́yọ̀ọ́ wọ́n ti yan ọba Ìjẹ̀ṣà Aláké ti ìlú Ẹ̀gbá Tìmì Ẹdẹ gbogbo ẹ̀yin ọba ládéládé lẹ̀ Yorùbá ẹ ṣàpérò ẹ jẹ́ kíjọba àpapọ̀ mọ̀ pé ẹ fẹ́rù kan bẹ́ẹ̀ lórí ìwà àwọn bàbá yín. Mo ní kọ́ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ fẹ́rù kan bẹ́ẹ̀ lórí ìwà àwọn bàbá yín. Nítorí àtòkè jíjìn lolójú jíjìn ti mẹ́kún sun. Ó rí bí wọ́n bá fi gbọ̀yọ́ wọlé ẹni tere èjì tere yóò dé Ìbàdàn yóò sì láǹfààní yóò mọ gbilẹ̀. Inshallah a ò ní gbà ni wọ́n mọ fi síwájú ọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ jihadi tánàbí ìjà orí afárá rọ́dọ̀rọ̀dọ̀ ni wọ́n mọ̀ pé jihadi yìí sí tí ọ̀bá sì múra ó lè dá ogun lẹ̀. Ọ̀tọ̀ ní bá nàbí ṣe jihad ọ̀tọ̀ ní báwọn ó ṣe pinlẹ̀ rẹ̀. Àwọn tó yẹ kí wọ́n máa jà àwọn làwọn oníṣẹ̀ṣe gẹ́gẹ́ bí wípé ilé wa la wà ìtàn ò dàrú wípé ìran Yorùbá ló ní orírun wọn. Ohun tí wọ́n sì ń pè ní Islam kò lẹ́jà bákan nínú wípé Saudi ló ti wá. Àwọn tó wá yẹ kí wọ́n ní ká máa fi Ògún àti Ṣàngó àti Yemọja búra wọn là wá lóògùn. Ẹ̀sìn tó tàtìbì kan rìn wá ni wọ́n wá fẹ́ implement òfin tí wọ́n lé wa lórí. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Mo rò pé ẹni tó ń pè mí yìí fẹ́ pè sórí ètò ni. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ìbéèrè ni. Hello? Wa alaikum salam. Ẹ káàsán o. Àǹtí ọjọ́ ọmọ mẹ́wàá. Hello? Ṣé rí lábẹ́ pàtàkì àtòdodo ọ̀rọ̀? Ẹ jẹ́ ká láǹfààní gbogbo àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ Yorùbá. Ẹ jẹ́ ká pera wa jọ. Orí ogun ló fẹ́ tàdí jíjà wá yìí. Tá a bá múra
tó bá fi di odidi mọ́ wa lọ́wọ́ yóò padà di ohun tá ò ní lè kápá mọ́ àti kékeré ni wọ́n ti pẹ̀ka àrókò tó bá dàgbà tán ẹbọ ni ọmọ gbà. Orí wẹ́rẹ́wẹ́rẹ́ Boko Haram bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ àrínà rẹ̀ pa o. Ọ̀rọ̀ Fúlàní wọ́n dọlọ́jà gbàlú wọ́n gbàlú mọ́ wa lọ́wọ́ àrínà wọn pa o. Táwọn eléyìí náà bá fi bẹ̀rẹ̀ a ò ní ríná wọn pa o. Wẹ́rẹ́wẹ́rẹ́ adi gbogbo wípé gbogbo bí tí wọn bá ti pèrún nínú Sheria law ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Àti ń bá ní sùn kí ló dé tá a fẹ́ mọ fara wa ń tan ya. Kí ló dé tó ní kálukú lè ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Kí la fẹ́ fi Sheria law rán nínú nǹkan tí ń jà wá lógun. Ẹ̀yin adarí kí ló dé tójòjò ń ṣe wá tá ò lè pàṣẹ wípé ẹ fẹ́ gbọ̀n kan báyìí mọ́. Ẹni tó yẹ kó máa jà wá lógun wípé tá a bá dé kóòtù ká máa fi Ògún àti Ọya ká máa fi búra wọn jà wá lógun mọ́. Àwọn òfin àtọ̀húnrìnwá kan ni wọ́n wá fẹ́ implement lé wa lórí. Bí òfin Sheria tó bá gbìnàyà tán bọ́ ọ bá sọ pé àwọn ajẹ́rìí Jèhófà ṣé bí wọ́n bá ṣí léwọ̀ tí wọ́n wọlé oníṣẹ̀ríà kan táwọn ń polówó ẹ̀sìn wọn ṣé kò ní di wàhálà. Bó o la ṣe fẹ́ mọ bára wa gbé pẹ̀lú ìtìrínù yìí. Kí ni impact Sheria law ṣó fẹ́ grow ti orílẹ̀-èdè wa ni? Àwọn ìlú tí Sheria law wà mélòó ló wà lórí ìwọ̀n àgbáyé? Afghanistan, Pakistan, àwọn ìlú tá ti láǹfààní tá ti lo àwọn Sheria tí Islam gbilẹ̀ sí ogun ló ṣẹlẹ̀ láàrin wọn. Aláwọ̀ Shiai, aláwọ̀ SWAT, aláwọ̀ Boko Haram. Òfin Sheria náà ni wọ́n bá débẹ̀ wípé wọ́n fi ń géyàn lórí nígbà tí òfin Ọlọ́run àtànábìbò òye wọn. Ẹ jẹ́ á ronú o. Gbogbo ohun tó yẹ kí àwọn àgbààgbà ẹgbẹ́ Yorùbá, OPC, Àgbẹ̀kọ̀yà, Afẹ́nifẹ́re, Àmọ̀tẹ́kùn tó yẹ kí wọ́n gbéra wọn jọ, kí wọ́n pera wọn pọ̀, Sheria, thank you, tó yẹ kí wọ́n pera wọn pọ̀, kí wọ́n jà lógun, ká mọ impact tí wọ́n ń pè ní àwọn ẹgbẹ́ Yorùbá gan, ká mọ impact tí wọ́n ń pè ní ìṣọ̀kan Yorùbá. Ṣáwọn eléyìí ló wá yẹ kí wọ́n ní sèlé wa lórí. Má gbàgbé nínú ẹbí wa a ní Christian, a ní Muslim, alẹ́lẹ́sìn kan àbáláyé, alẹ́ni tí ò ṣe nǹkan. Ṣé làkúndínlẹ̀kún wà ní ẹ̀dínì wà lélẹ́yìí? Ìgbà wo ni wọn ní lànà bí jagun kí wọ́n mọ kógun jà wá? Wẹ́rẹ́wẹ́rẹ́ bí Boko Haram ṣe bẹ̀rẹ̀ ní o. Àkọ́kọ́ a ní internal crisis tí Fúlàní ń jagun tí wọ́n kógun jà wá. Crisis mi fẹ́ wọlé rèé. Bọ́bá sì wọlé tán gbogbo lẹ̀kùn tá a bá ń kàn yọ padà sí. Kó má ṣe pé ọmọ èmi àti ẹ wọ́n padà kẹ̀yìn ẹ̀ sí wa. Nítorí ọkàn tó rí yìí ó wà flexible. Bí wọ́n bá ti fi àwọn kéwù tí wọ́n kó sọ́mọ rẹ lórí débi wípé yóò sì mọ ríwọ bàbá rẹ̀ bí àṣetánì rẹ̀. Ló fi jẹ́ wípé gbogbo àwọn ọba gidi ní yàtọ̀ sọ́ba rọ́dọ̀rọ̀dán tó mọ̀ wípé
custodian of culture lòun jọba lé lórí, àṣà àti ṣe Yorùbá lòun jọba lé lórí. Ẹ pera yín jọ, ẹjọ́ tọwọ́ bọ̀wé wípé nílẹ̀ Yorùbá àfẹ́ ohun tó jẹ́ bẹ́ẹ̀. Gbogbo society Yorùbá Afẹ́nifẹ́re ni, Yorùbá Forum ni, Àgbékọ̀yà ni, OPC ni, gbogbo yín pátá ẹ̀yin náà ṣàpérò ẹ tọwọ́ bọ̀wé. Eléyìí kò ní fashion kan ní mí fashion kan rí pé gúrùpù bíi 10 sáìn, ọba bíi 50 sáìn. Kí ló ń jẹ́ ṣẹ̀ríà lọ? Kí la fẹ́ fi ṣe? Kí lóore tó fẹ́ ṣe fẹ́mi àti ẹ? Ṣé yóò jẹ́ kó jẹ́ wálẹ̀ ni? Àbí ṣẹ̀ríà lọ yẹn wọ́n máa lò ó láwọn alágbára lórí? Ọmọ wípé àwa táwa ń sàlẹ̀ lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní jìyà rẹ̀. Bẹ́ẹ̀ bá tètè pẹ̀ka ìrókò, bọ́ bá tóbi tán ẹbọ ni ọmọ gbà. Kó mọ́ àṣe pé ọ̀rọ̀ táwọn kan sọ́jọ́ kìíní àná pé Muslim ticket wàhálà ní ọ̀dà àlè. Kó mọ́ ṣe wípé bá a ṣe ń sùn tá à ń jí. Kó mọ́ ṣe pé irú tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá lọ́hùn yóò mọ̀ ṣẹlẹ̀ níbí yìí. Táwọn kan ló padà kóra wọn jọ bí gúrùpù kan tí wọ́n mọ̀ fòrò ẹ̀mí wa. Gbogbo ẹ̀yin ọba wa, ọ̀rọ̀ yìí kàn yín. Gbogbo ojúlówó ọba Yorùbá, ọ̀rọ̀ yìí kàn yín o. Gbogbo ojúlówó ọmọ Yorùbá, ọ̀rọ̀ yìí kàn yín. Ẹ jẹ́ á sọ ohun tá a fẹ́, ká sọ ohun tá a fẹ́. Ká sọ ohun tá a fẹ́, ká sọ ohun tá a fẹ́. Kò sí ohun tí ẹ̀yin ọba yìí jọba lé lórí. Custodian of culture ni yín, kẹ́ ẹ pàṣà àti ṣe wa mọ́, ṣáṣà wa ní ṣẹ̀ríà lọ. Ọ̀rọ̀ díẹ̀ ò tó fọ́lọ́gbọ́n, gbogbo lóye ni mo pè. Ẹ jẹ́ ká pagbára pọ̀, ká pàmọ̀ pọ̀, ká pèrò pọ̀, kó rírun wa mọ́ bá láǹfààní kó mọ́ parun. Nítorí tá ò bá múra látàkókò yìí, kó mọ́ jẹ́ pé ọjọ́ alẹ́ láwa mọ́ fi ka àbámọ̀ jẹ. Gbogbo èyí tó ń ṣẹlẹ̀ lónìí àtòkè ló ti wá wá o. Ká ní láyé tá wà ní regional system of government, àlàǹfààní láti kó létí pọ̀ láti sọ di federalism, kò ní rí báyìí o. Ẹjá wò ó láyé western regional la kọ́kọ́ ṣe television station southwest ló kọ́kọ́ ṣe. Cocoa house àwa la ní. Gbogbo ohun tó dáa àwa la kọ́kọ́ ṣe free education láyé Awólọ́wọ̀ láyé western regional. Wọ́n gba western regional lọ́wọ́ wa, àìtí rí oko rẹ̀ parí báyìí o. Ló fi jẹ́ wípé Tinubu ń ṣe more effort láti dá gbogbo wa padà sí western regional wípé tax reformer ọgbọ́n kan ló lò. Ẹ jẹ́ àmọ́ tá à ń ṣe. Let's utilize our brain and make use of our senses. Orí gbégbégbé kọ́mọ́ bá gbèjù sí abẹ́rẹ́. Ẹ̀yin ọba tẹ́ ẹ̀ bá múra, kó má ṣe pé lábẹ́ territory yìí ni wọ́n ti máa yan emir. Wọ́n yan emir lọ́yọ̀ọ́, wọ́n yan emir lọ́ṣogbo, wọ́n yan emir lẹ́ṣà. Orí nítorí wọ́n yan ẹni tí ó máa pàṣẹ fún wọn. Ọ̀rọ̀ díẹ̀ ò tó fọ́lọ́gbọ́n, ọ̀rọ̀ díẹ̀ ò tó fólóye. Tẹ́ ẹ̀ bá dìde, orí yọ padà kẹ̀yìn náà. Àkànbí mo fẹ́ mọ fèyí ṣe lọ. A nílò lẹ́ja tó lọ tí ò dé sàlẹ̀ omi. A nílò lọ kọ̀ọ̀kan tó lọ tí ò dé sàlẹ̀ odò. Ayúlọ àyúbọ̀ báyìí lọ́wọ́ mọ́ yẹnu. Àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ mọ́ ń tẹ̀nà. Orí àtúpàdé lálẹ́, ó dàbọ̀ sà, ó dàbọ̀ mà, ó dàbọ̀ yẹ ẹ̀gbọ́n, ó dàbọ̀ yẹ àbúrò.